ní Hannah tó ṣe gba kọ́kọ́rọ́. What is it that you are looking for that you are yet to get from the Lord? Kí ni ohun tó fẹ́ tí o ò tí ì gbà lọ́wọ́ Ọlọ́run? I want you to ask for the master key that will open that door. It's only one door. The master key that will open that door for you. Receive in the mighty name of Jesus. Amen. Ayé ti lè máa retí ohun tó máa mú bọ̀ o. We are in the month of March now. I want you to march forward Amen. to your glory. Amen. Ológo. Mm. He said he created us for his glory. Kò sọ pé òun dá òjò for his glory, òun ò dá dáadáa. Mm. He created us for his glory. Ó ní ògo. Then I want you to ask God, where is the key to the door of my glory? Give to me now. Kọ́kọ́rọ́ tí ó ṣílẹ̀kùn ògo mi. Ilẹ̀kùn kan nìyẹn. Ilẹ̀kùn kan nìyẹn. Olúwa fi lé mi lọ́wọ́. Mo fẹ́ lo ògo mi. Mo fẹ́ lo ògo tó fún mi. Mo fẹ́ lo ògo iṣẹ́ ìránṣẹ́ mi. Mo fẹ́ lo ògo iṣẹ́ gbogbo tó fún mi. Olúwa fi kọ́kọ́rọ́ lé mi lọ́wọ́. Kọ́kọ́rọ́ tí ọ̀tá ò lè mú mọ́ láíláíláíláíláí. Kọ́kọ́rọ́ tí ọwọ́ àwọn ẹni bí ò lè bà. Kọ́kọ́rọ́ tí ilẹ̀ Sátánì ò lè gbà lọ́wọ́ mi. Let's pray it very well. Let's pray it very well. There is nothing that is impossible for our God to do. Kò sí ohun tó jẹ́ wípé Ọlọ́run wa ò lè ṣe. Mo fẹ́ kó jẹ́ ká gbàdúrà yẹn dáadáa. Torí Ọlọ́run tá à ń sìn, Ọlọ́run tó jẹ́ pé ó ṣe ohun gbogbo ni. Òun gan ilẹ̀kùn wá. So kọ́kọ́rọ́ tó need tó bá fi ṣí ni kó béèrè lọ́wọ́ ẹ̀. He says if we knock the door that he will open. Má jẹ́ káyà ó já ẹ, má jẹ́ kẹ́rù ó bà ẹ́. Ọlọ́run tí ó ṣe é, tí òkun pupa tí ò lè dá Mósè dúró, tí ò lè dá ọmọ Ísírẹ́lì dúró. Ọlọ́run náà ni ó ṣe bó ṣe ń gbóhùn mi yìí. Tí ohunkóhun tó bá lè fa ìdádúró ní ọ̀nà ìwà àti èmi ní oṣù yìí títí tọ́dún yóò fi parí, kí Ọlọ́run náà kó mú kúrò. Ní Jésù. We just need faith in the God we believe in. The Bible says without faith no man can see God. Without faith we cannot be loved by our God. A lè mú Ọlọ́run láì nígbàgbọ́. A lè rí Ọlọ́run láì nígbàgbọ́. Kí la wá ṣe fẹ́ rí? Àkùkù ní lọ sí ibà àti ẹ̀mọ́bí tó wà gan. Àṣàmọ̀ wípé Ọlọ́run wá wà lọ́run. Ó ń ṣe ohun tó bá wọ́n fún wa ní ayé níbí yìí. A débẹ̀. Ṣùgbọ́n kí la ṣe lè rí Ọlọ́run nígbà tá a bá bẹ̀ sí iṣẹ́ ìyanu? Olúwa jẹ́ kí iṣẹ́ ìyanu ó ṣẹlẹ̀ nínú ayé mi. Lónìí, iṣẹ́ ìyanu jẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé mi. Ní gbogbo ìgbà, iṣẹ́ ìtúsílẹ̀, iṣẹ́ ìyanu jẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé mi. Mo rò pé òun gbà pẹ̀lú mi bẹ́ẹ̀. Tí iṣẹ́ ìyanu bá ti ṣẹlẹ̀ nínú ayé wa, ohun gbogbo yòókù ó fúyẹ́ níwájú Ọlọ́run. À ń sọ̀rọ̀ nípa ilẹ̀kùn. Ìwọ tó ń wojú Olúwa fún ọmọ, ṣé o mọ̀ pé kọ́kọ́rọ́ tó ń ṣílẹ̀kùn ń lé ọmọ wà? Sometimes I saw a vision. Mo rí pé ilẹ̀kùn yẹn ó pọ̀. Mo wá bẹ̀ sí ní ṣí. Mo ṣí dé ibì kan tó jẹ́ wípé àwọn obìnrin ló wà ńbẹ̀. Wọ́n dẹ̀ ń sọkún. Mo bi wọ́n kí lẹ̀ ń wà. Wọ́n ní ọmọ. Ó dẹ̀ rí ọmọ ìjọ mi mẹ́ta ńbẹ̀. Wọ́n ní ìwọ kí ló ń wá? Ó ní ọmọ. Mo ṣílẹ̀kùn yẹn sílẹ̀. Mo wá tún ṣí lọ. Mo rí àwọn ọkùnrin. Wọn ò wá pọ̀ tó obìnrin.
kí lẹ̀ ń wá àwọn ní ìyàwó ẹ̀yin yòókù kí lẹ̀ ń wá ẹlòmíì ní ọmọ mo ṣí sílẹ̀ fún wọn mo wá dé ibi tó jẹ́ wípé mo ti rí àwọn ọmọ yẹn wá pọ̀ wọ́n ń sọkún mo wá ní kí ló ṣe ẹ̀yin ìkókó ọmọ òòjọ́ ìwọ ọmọ mìíràn wọn ò tí ì gé wọn láwọn wá ìyá wọn àwọn wá bàbá wọn lẹ́kùn kan ló ṣe àwọn ọmọ yẹn mọ́ síbẹ̀ lẹ́kùn kan ló ṣe àwọn ìyá mọ́ ìyá ò sí níbi tọ́kọ ẹ̀ wà ọkọ ò sí níbi tíyàwó wà wàá lè gbàdúrà dáadáa it takes two to give birth to a child ẹ má jẹ́ kó ṣe obìnrin nìkan lá máa gbà á ẹ̀yin ọkùnrin tẹ́ ń wọ ẹ̀yin náà ń wojú olúwa fún ọmọ ẹ gbàdúrà yẹn mo sọ fún wa pé àdúrà yẹn ni Hánà gbà tó gba kọ́kọ́rọ́ tiẹ̀ ìkan nínú àwọn ọmọ yẹn wá sọ̀rọ̀ ó wá ní ìyá àdúrà ó ní kó wá lọ sọ́dọ̀ àwọn òbí wa ó dá ti pẹ́ níbí yìí ó wá bẹ̀rẹ̀ sí ní gbé wọn àgbé fọkùnrin àgbé fóbìnrin mo wá gbé fún obìnrin kan mo wá ní ìwọ ò sí nípò ìbímọ mọ́ ó lóun wá fún ọmọ òun ni mo wá gbé méjì fún mo wá tún gbé méjì fún obìnrin kan mo wá bẹ̀ sí fún àwọn kan ní kọ̀ọ̀kan mo wá ka kúrò lójú mi bí ó ṣe di aago